ṣùgbọ́n kò dàbí tálátakùn ìgbàkigbà ìyẹn lè ká oníṣègbè yé lọ́wọ́ kọ́kalẹ̀ ìwọ̀n máa lórí mi oníṣègbè yé lọ́wọ́ kọ́kalẹ̀ ìwọ̀n máa lórí mi oníṣègbè yé lọ́wọ́ kọ́kalẹ̀ ìwọ̀n máa lórí mi. Ṣèwé fọ́kọ́, 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 ṣèwé fọ́kọ́. Ṣèwé fọ́kọ́ tó ní àlò ìyàwó ẹ̀sẹ̀ lóṣù. Ṣèwé fọ́kọ́ tó ní àlò ìyàwó ẹ̀sẹ̀ lóṣù. Ṣèwé fọ́kọ́. Ṣèwé fọ́kọ́, ṣèwé fọ́kọ́, ṣèwé fọ́kọ́, ṣèwé fọ́kọ́, ṣèwé fọ́kọ́, ṣèwé fọ́kọ́, ṣèwé fọ́kọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin onítèmi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ tún káàbọ̀ sórí ìkànnì DFR Media TV níbi tí ẹ ti máa ń pàdé èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwùnmí aya Adéyẹmí, ọmọ Ìbàdàn tó tún fẹ́ Ìbàdàn lónìí. Ẹ ti ẹ̀gbọ́ Ìbàdàn kánà ní ti ẹ̀jẹ̀ ẹ̀mọ̀lù tí mo ti wá lónìí. Ẹ wo ṣe rí kànnì DFR Media TV, kò síbi tẹ̀ tí lè wò ó wà lórí YouTube, wà lórí Facebook, gbogbo ìkànnì àgbáyé pátá, lórí Twitter. Ẹ pàdé wa, ẹ pàdé mi ọmọ yín náà níbẹ̀. Ẹ wò lónìí ní ta fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ tó kàn mí, tó kàn yín, tó kàn gbogbo ilé ni. Lábala ìdílé aláyọ̀, ẹ̀yin náà kúkú ti mọ̀ pé ìdílé abala mẹ́ta òní ètò wa pín sí. Abala àkọ́kọ́ òní ìdílé aláyọ̀, abala ẹlẹ́ẹ̀kejì òní ìtọ́jú àwọn arúgbó wa, bí abala ẹlẹ́ẹ̀kẹta níbi tá a ti mọ́ gbára wa nímọ̀ràn, ṣe bẹ́ẹ̀ tí mọ̀. Ṣùgbọ́n lórí abala àkọ́kọ́ lónìí, ohun tá a fẹ́ dánilẹ́kọ̀ọ́ lé lórí òní ìbálòpọ̀ láàrin lọ́kọ-láyà. Ìbálòpọ̀ láàrin lọ́kọ-láyà nǹkan tó mọ̀ lágbára mọ̀ náà kẹ́rin àwọn ọmọ dájà lẹ̀. Abẹ́yìn ò tiẹ̀ tí mọ̀, ǹjẹ́ mọ̀ kò ń dàdí lérú. Ìbálòpọ̀ láàrin lọ́kọ-láyà á mọ̀ dàdí lérú bí ọkọ ni òbìkítà tí ò mọ̀ tó túmọ̀ sí. Tàbáyà gangan ló já láì lákìyèsí, tàbá láì mẹ̀tọ́, ilé ti bàjẹ́. Ẹ sì mọ́ gbàgbé pákòlé wa ni ìdílé aláyọ̀. Bàbá fẹ́ kí ìdílé owó láyọ̀, àmọ́ gbọ́dọ̀ fi ìbálòpọ̀ lọ́ra wa, bóyá ọkọ sí aya tàbí aya sí ọkọ. Ẹ wò ọkọ wa wá dé lálẹ́, àwa tá a ti rin gbogbo ògbóró lọ, àwọn náà wá ń kálẹ̀kùn, my dear honey kíní kan. Wọ́n fi mí náà jàre, ó ti rẹ̀ ń bá ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ o kíni. Wọ́n ba nǹkan jẹ́ kó tiẹ̀ ní ṣe lálẹ́ ọjọ́ òun tó wẹ́ kó fẹ́ sọ dídàjí ni, ó ra fọgbọ́n ṣe. My dear honey, you know I love you, ìkísìn gbà lórí mọ́lẹ̀. Baálé mi lólùfẹ́ mi, jẹ́ kọ́kọ́ sinmi díẹ̀, ó bá dídàjí já pàdé lórí pápá. Ẹ rí ara tiẹ̀ ní ò balẹ̀, yóò fayọ̀ gbà á. Àbá sì mọ̀ pé ó ti yọ yarí mọ́ wa lọ́wọ́ ni pé irọ́ ni o kíní kan táìmù tó ń fẹ́ ẹ̀jẹ̀ àsìntáàsì ìgbádùn ìṣẹ́jú méjì, ó pẹ́ jù yẹn wá lágídí mú ló ṣẹ́jú mẹ́wàá. Ẹ wo ìbálòpọ̀ láàrin lọ́kọ-láyà a máa mú kí ìfẹ́ tí kò ní òdiwọ̀n, a máa mú kó gbilẹ̀ láàrin lọ́kọ-láyà. Ẹlòmíì ló ń wà nínú ìgbéyàwó, ọkọ wọn fọkàn lóṣù mẹ́jọ. Ìkànnì ẹ burú o, ẹ fẹ́ wọn mọ ìyàlè ni kẹ́ẹ̀nẹ̀. Ìyàwó mi ni kẹ́ẹ̀nẹ̀ torí pọ́sẹ̀ ọ̀nà kẹ́ẹ̀nẹ̀ odidi oṣù mẹ́fà ẹ̀yìn jẹ́ fọwọ́ kan. Ẹ wá ní wọn ò ní gógólógó ń kó, wọ́n padà kó nǹkan wá bá yín lé nígbà ẹ ti tilẹ̀kùn yàrá tó yẹ wọ́n wọ̀, nígbà wọn ò ní sí yàrá wọ̀, wọ́n padà wọ ibi tí ò yẹ kán wọ̀ ní. Ẹgbẹ́ ẹ̀yìn èèyàn wa, ìjà mọ̀ dájú pé ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó àpẹẹrẹ rere ni. Ọlọ́run ti ṣètò ẹ̀. Àǹfààní míì tá a tún ń jẹ lára rẹ̀ yàtọ̀ sí bó jàpẹẹrẹ rere ni pé ó ń fún wa ní àlàáfíà tó péye. Ọkọ yóò ní àlàáfíà tó péye nínú àgọ́ ara, obìnrin yóò ní àlàáfíà tó péye nínú àgọ́ ara. Ẹ ti ẹ̀ mọ̀ béèrè tó ń tawọ́ tasẹ̀ lọ́kàn yín, kíní kan bí sì mi ṣe ń fọkọ tèmi ní ìbálòpọ̀ ní pé bá ṣe súẹ́súẹ́ yóò dìde kẹ́ẹ̀nẹ̀. Ìwọ ló kó kẹ́míkà pọ̀ náà, ìwọ ló bá ara gbó wálé, bó bá ara gbó lọ mú rí dókítọ̀. Madam lè fẹ́ kẹ́ sinmi jáde o, guess what, dókítà láwọn fẹ́ kí wọ́n ṣe check up kan, ó lè fẹ́ kẹ́ sinmi lọ just 15 minutes ni, kò ní disturb ọ́fíìsì ní bá lè ṣe tẹ̀ máa lọ. Bá débẹ̀ dókítà èmi àtọkọ máa ní complain kékeré kan, máa fẹ́ kẹ́ ìyè wá wò ní pẹ́pẹ́sẹ́ ṣíjú méjì. Dókítà ti ṣẹ́ tí wọ́n ṣe ká tó bojú ò ká tó bojú rí ẹ wò
dókítà bá kó oògùn tó yẹ kọ́kọ́ wá ó lò nígbà bá sì dórí pápá lába tẹ́sítì ẹ̀ o àbí sẹ́yìn kẹ́ ẹ lásán kẹ́ ẹ má wọ òbí ó fi tì í bí ẹ bá bàtà gan bí ẹ bá yẹ̀wò gan wàhálà yẹ yóò padà dá padà ní kẹrin ẹ jẹ́ á mọ̀ dájú pé ìbálòpọ̀ láàrin àwa àti ọkọ wa ojúṣe kan tọ́lọ̀ ń pa láṣẹ tá a gbọdọ̀ ṣe ni bóyá kò yé yín ohun tí mò ń sọ ni pé tó bá jẹ́ pé ìyàwó wa la mọ̀ pé ó fẹ́ràn pé lákòókò tá a bá fẹ́ bá a ní ìbálòpọ̀ kó tẹ́ ara rẹ̀ lọ́rùn ni ọ̀nà tá a lè gbà ṣe láti jọ tẹ́ ọkọ láya lọ́rùn ó pọ̀ fún àpẹẹrẹ ìwọ́n tó sọ pé tó bá dé lálẹ́ o fẹ́ bọ́kọ rẹ̀ ní àjọṣepọ̀ àbí o fẹ́ kọ́kọ́ ẹ fọwọ́ kàn lálẹ́ ni o àbí òun ló máa fọwọ́ kàn ìyàwó rẹ̀ ni o sọ pé látara ló ti mọ̀ sí dáadáa àdá kí ló wẹ̀ kú jẹ lé nìyẹn sọ fún mi kó tẹ́ kí n bẹ̀rẹ̀ àbọ̀ bówó ọwọ́ ẹ̀ ò ju 500 naira lọ ìwọ gbé gẹ̀ẹ́sì áyán màdà kí ló wọ̀n ẹ̀ sọ̀kan tó wọ̀n ẹ̀ jẹ́ fún mi ná kíní kan nígbà tó bá máa sọ màdà kí n tó lè wà lọ́mọ ìlú tún yàn but guess what mo máa surprise ẹ̀ tó bá ti ń bọ̀ bóyá fried fruit ẹ̀ ní apple pick ẹ̀ màdà má bínú bòdè pápù yìí ó láìkẹ́ láti máa jẹ́ ọ̀rá bára méjì tó bá ti ń jẹun alẹ́ tán my dear gbọ́ngàn ní kó slice ẹ̀ sínú àwo my dear taste is so sweet ìwọ náà mọ̀ làwọn o wọ́n làwọn o bàbá làwọn lórí tébù mọ́tò làwọn lórí pápá o ìwà ti fún fúrúùtù jẹ ìwọ náà fóun náà fúrúùtù jẹ padà jù sí mi jù sí ọ rí mo fẹ́ sọ̀tàn bá mi kan fún yín ṣe rí bá mi wọ́n fọ́ nílé bíi pé bí wọ́n bá ti fẹ́ rí ìyàwó wọn báyìí pẹ́ gbà náà pẹ̀lẹ́ bó ní ṣe ń ṣe ọjọ́ náà wọ́n àti pẹ́ kí àwọn ohun mu tíì tí àwọn náà ti ra agolo mílíkì inú ilé ó sì mọ̀ pé bá mi fẹ́ gorí fíìdì wọn ẹ jẹ́ ká mọ ohun tá a fẹ́ gẹ́gẹ́ bí aya ẹ jẹ́ ká mọ ohun tọ́kọ wa fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ẹ jẹ́ ká mọ ohun ìwúrí fún aya wa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bó ṣe náwó tó kò mọ sáìsì wristwatch ìyàwó ẹ̀ ẹlòmíì ò mọ sáìsì underwear àti ìyàwó ẹ̀ lò kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn nǹkan ìwúrí tó lè mú kí ara wa dìde láti ní ìfẹ́ àtọkànwá láti lè jẹ́ pé ká ní àjọṣepọ̀ tí ó mú inú wa dùn ẹlòmíì bá yẹn mọ̀ súnmọ́ ìyàwó ìyàwó ìmọ̀ síbẹ̀ ká ṣe wèrè tó ṣe kó dìde nẹ̀ tètè fura sọ́rọ̀ ara rẹ̀ ṣe wèrè tó ṣe kẹrin ní ṣe wèrè wọ́n tó jọkọ́ fún kissing òní múlẹ̀ your hair is beautiful look at you my dear picture to send to social media link is so lovely I just love it I just don't know why I was like ṣé àwọn mi ló rẹwà báyìí wọ́n máa sọ nǹkan tó máa múnú ẹ̀gbẹ́ ṣé pé mi náà ti rẹwà ṣé kọ́kọ́ mi ń tọ́jú mi kété tó bá ti ń sọ gbogbo nǹkan ìbáyìí inú tẹnu máa dùn ni kinní kan kó má ti kanlẹ̀kùn ni wọn ò ní kọ́ tí ó fi ṣí kinní kan ẹ̀yàwó tèmi yóò kàn sùn bọ̀rọ̀ gidi constant mi wàá kọ́ ní ntẹ̀yìn ò bá mọ̀ wọ́n máa ń kọ́yàn ọ̀nà kẹ́nà ẹ̀yìn ló bá wọlé lánàá ẹ bá wájú wọlé lónìí tó bá jẹ́ ìgbẹ́ni sọ fún àìjá mo fẹ́ kọ́ ọkọ̀ yìí sí mi ní o kó wá ṣe pé ká wá dira wa sínú ká ní kinní kan o side chick kan ní o kò sí tó lára side chick tí ó sì lára ìyàwó rẹ̀ ìṣe wọn á tó ń dùn mẹ́rin kánà lábà tó mọ̀ ṣàṣedànù kò yẹ ká mọ̀ ṣàṣedànù kò yẹ ká máa ṣàṣedànù táwọn arọ ṣòkòtò wà lábẹ́ ṣòkòtò wa ṣé boxers ní side chick tí ẹ wọ̀ tó fi wò wípé ó fàìn ju ìyàwó ẹ lọ ra boxers yẹn lọ fún ìyàwó ẹ jẹ́ kó mọ̀ pé ó lè wọ̀ ọ́ jẹ́ kó mọ̀ pé ó lè lò ó jẹ́ kó mọ̀ pé ó lè meet up task orí tí ẹ bá wí pé ṣé ìyàwó mi ló package báyìí ṣùgbọ́n gbà tá a bá tọ́jú ìyàwó wa nítorí ká fi ṣọmọlúàbí nílé tá a bá lọ ń sẹ̀ǹdẹ̀ síta á rí pé ìyàwó wa ń gbò ní ṣe bó ṣe yẹ kó ṣe ẹ dẹ̀ máa wò inú láyọ̀ wà o inú láyọ̀ wà ẹ jẹ́ ká kọ́kọ́ pe ayọ̀ tọkàn wá kí àgọ́ ara lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe ẹ tún wá máa wo nǹkan kan àwọn olóyìnbó náà wọ́n sí èbó ẹ kúkú mọ̀ páyà àbàdàn lèmi mi ò gbé èbó tààràtààrà kẹ́ni ability to erect kí là ń pè ní ability to erect ó ní pé kí nǹkan ọmọkùnrin kí ara ọmọkùnrin ó dìde ó ní ability to erect à ń pè kọ́kọ́ ní ability to penetrate ó ní pé kí nǹkan ọmọkùnrin kó lè wọlé sára nǹkan ọmọbìnrin ṣọ́pọ̀lọpọ̀ wa la ní nígbà tí ò sí ayọ̀ wọ́n sà ní í ṣe mo fẹ́ ṣe náà ni a gbọ́dọ̀ jẹ́ kí ayọ̀ kó jáde látara ọkọ wa a gbọ́dọ̀ jẹ́ kí ayọ̀ kó jáde látara aya wa nípa ìdí èyí ability to penetrating asserting before we know it a tó bá dùn ara wa inú ọkọ wa dùn inú ìyàwó á dùn ẹ wò bàtà bá ṣe tán jámọ ohun tí ṣan ojú ara wa nù gẹ́gẹ́ bí obìnrin o láti má gba àwọn kòkòrò tí léwu láàyè láti jẹ́ pé kó fi ewu ṣe àgọ́ ara wa ni omi tó mọ́ ẹ má fọṣẹ fọ ara nù omi tó mọ́ ẹ jẹ́ ká fi fọ ara wa nù ká dúrà ara wa ká dẹ̀ padà sórí bẹ́ẹ̀
ẹ rí pé àá ní nice sleep tá a bá dẹ̀ fẹ́ ṣe náà a lè wẹ̀ ká tó ṣe ó ti ẹ̀dá ká máa wẹ̀ ká tó lọ sí bed rest tó pé tá a bá wẹ̀ ká tó lọ sí bed à á ní ohun tó dáa à á sùn ara wa wálẹ̀ a lè ṣe bó ṣe yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí aya agbára Ọlọ́run wa ò ní bàjẹ́ o ẹ mọ̀ jà fi nǹkan tí ò tó nǹkan ẹ mọ̀ jà fa ìbìkítà ẹ mọ̀ jà fi àìnákíyèsí ẹ mọ̀ jà fi túlẹ̀ ara wa ká o ilé tèmi àti yín ò ní bàjẹ́ o ìjà ṣẹnu kùnà lórí ètò ìdílé aláyọ̀ ètò pàdé mi lórí abala kejì tí mo pè ní ìtọ́jú àwọn arúgbó wa. Ọmọ tó ní màmá òun ọmọ iye ọmọ. Ọmọ tó ní ìyá òun kò dá. Ọmọ tó ní màmá òun ọmọ iye ọmọ. Ṣé tẹ́lí màmá ẹ̀ dá? Ènìyàn mi nílé ẹ káàbọ̀ sí abala kejì ibi tí a ti máa ń sọ̀rọ̀ lórí ìtọ́jú àwọn arúgbó wa ẹ rí ibi tí màá tiẹ̀ tún bá wọlé mi ọmọ Ìbàdàn fún ara mi bí wọ́n mọ̀ tún yàtọ̀ lọ́tẹ̀ yìí ǹjẹ́ tí ẹ mọ̀ wípé ó yẹ káwọn arúgbó wa gan wa máa bẹ̀ wá wò wọ́n á mọ owó bọ́n a ṣe ń ṣe bóyá ìyá ọkọ tàbí ìyá ìyàwó ó lè jẹ́ bàbá wa gan nígbà míì ẹ̀sìn mọ́ àwọn bàbá wa àwọn èsùndé ọmọ tó bá ti wá ẹjẹ́ aṣọ ohun ìwúrí ẹjẹ́ amúnú wọn dùn ẹjẹ́ amára wọn gbá yágíyágí dáàdì mi kí lẹ fẹ́ láti jẹ dáàdì mi ẹ̀yin ni mo rí báyìí mọ́mì mi kí lẹ fẹ́ láti jẹ mọ́mì mi ẹ̀yin ni ẹ kọ́kọ́ já sọ yàyà ẹjẹ́ aṣe pẹ́pẹ́ fúrú kódà kò yẹ pé lásìkò tán tẹ̀ wá bẹ́ẹ̀ wá wò sí gan kì í sásìkò tí owó pọ̀ lọ́wọ́ wa tàbí tá a ní oúnjẹ púpọ̀ nílé ẹ jẹ́ kí ọ̀yàyà wa ẹ jẹ́ kó borí gbogbo nǹkan wọ̀nyí mọ́lẹ̀ àwọn arúgbó wa ò ní mọ̀ kí ló tán wá sọ́dọ̀ wa gan ayọ̀ ni ayọ̀ àtinúwá kọ́ nípa wà ní àlàáfíà àti ìlera tó péye ẹ sì mọ̀ wò sáwọn ìyá wa bóyá ìyá ọkọ wa ni tàbí mọ́mì tiwa gangan gẹ́gẹ́ bí ìyàwó tó bá wá wa wálé ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kó ní gbèdéke o kè má mi tán wá sọ́dọ̀ wa o 2 weeks náà máa lò ẹ ti jọ sọ kó o ti mọ̀ pé 2 weeks yẹn náà òun lẹ máa lò ó ṣe ń pé ó yá rèmi àti ẹni ìsìn tó jẹ́ pé ojú Ọlọ́run là ń wò bí yàrá kan làwa ti ra rẹ́ǹtì táwa tọkọ wa àtàwọn ọmọ ara ń sùn tí mọ́mì wa bá wá ṣe nǹkan mú ọkọ wa ò ní ìfọwọ́ tọ́ wa lójúmọ́ wa kóun fẹ́ bá a jọ ní nǹkan kan pọ̀ tàbí kóun fẹ́ bá a ṣe nǹkan kan ṣùgbọ́n tí màmá wa bá ti ń pẹ́ jùgbà tó yẹ kán pẹ́ lọ ẹ̀rì pọ̀pọ̀ ó máa give attitude ni gbàyìn lẹ́gbẹ̀ẹ́ oúnjẹ fún wọn nílẹ̀ tí wọn ò jẹ́ gbàyìn lẹ́gbẹ̀ẹ́ omi fún wọn nílẹ̀ pé wọn ò mú yẹ ká máa fura ìní wà náà gbé kalẹ̀ tó dáa grandma ṣe mọ nǹkan ẹ mọ nǹkan mo níbi tí mo fẹ́ lọ ṣùgbọ́n tẹ́ bá lọ sílé máa ṣe kó tó yẹ kí n ṣe fún yín o èmi náà máa kí yín grandma mo promise yín this time tí n bá wá kí yín màá lò 3 days pẹ̀lú yín grandma ẹ̀rí má make up fún yín ẹ má sọ àwọn ọ̀rọ̀ tó máa múnú wọn dùn kò wá ṣe pé ẹ máa fi ìjà ìbínú ẹ fi pín yà pẹ̀lú àwọn grandma wa kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìyọkọ tèmi máa ń rojọ́ jìrì mi fẹ́ kán máa wá ìyọkọ mi máa ṣọ́ pọ̀tù ọbẹ̀ mi kí lè kó na pọ̀tù ọbẹ̀ gan àwa náà ó dàgbà àwa náà ó dìyà akọ lọ́jọ́ kan ẹ jẹ́ ká ṣe ohun gbogbo bó ṣe yẹ lásìkò tó yẹ nígbà tó yẹ ṣe bí ìtọ́jú arúgbó wa la pètò ẹ jẹ́ ká mú oúnjẹ wọn ká ṣe bó ṣe yẹ ká ṣe ẹran wọn ká ṣe bó ṣe yẹ ká ṣe gbogbo tẹ ká ṣe bó ṣe yẹ ká ṣe tá arúgbó wa bá ti wá bẹ̀ wá ká ṣe ohun gbogbo tó yẹ lásìkò tó yẹ nígbà tó yẹ ká tọ́jú wọn ká jẹ́ kán wẹ̀ lásìkò tó yẹ kán wẹ̀ grandma toothbrush mi ti wà ní bedroom o ọṣẹ ìwẹ̀ ti wà ń bẹ̀ o omi tó lọ wọ́rọ̀ nílàárọ̀ kùtùkùtù wọ́n á wẹ̀ wọ́n á jẹun bóyá wọ́n fẹ́ wo tẹlifíṣàn ni àtàn tv àwọn náà máa ṣe àwọn nǹkan tá a bá fẹ́ ṣe pẹ̀sẹ̀ ìbálẹ̀ tó tán fẹ́ lọ kó tó bá jẹ́ ti kọ̀ọ̀lá bọ́túnla lẹ́sìn máa rán wọn létí grandma ọ̀túnla lẹ́ ń lọ sọ èmi náà lè lọ ráyè yọjú sí àwọn ọlọ́jà mi
kí ni gbọ́jà wálé kí ni ṣe kinní kan ìfẹ́ rà mọ́ ọlọ́rara o grandma èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ yẹn ẹ fọgbọ́n ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹ náà gbé kalẹ̀ tó dáa wọ́n fayọ̀ pínyà pẹ̀lú wa tó má tún dé inú owó náà mú lọ́dọ̀ yá lágbájá kódà mọ̀ mí bá ń ṣe kódà kò fẹ́ ń wálé ṣùgbọ́n torí tó fẹ́ ṣe ni ẹ rí pé ayọ̀ yẹn yóò wà bẹ́ẹ̀ oṣù kan kó tó tó oṣù kan oṣù méjì àwọn náà tó ti lọ bẹ̀ wọ́n wò àti ṣe tó yẹ ká ṣe ẹ rí pé ìdílé tiwa yóò tò ìdílé tí àwọn girama náà yóò tò kò ní sípà máa pera wa á máa rojọ́ àbádì á máa ṣe nǹkan tí ò yẹ ká ṣe gbogbo yẹn kò ní síbẹ̀ ẹ̀yin èèyàn mi ní ìparí ẹ jẹ́ ká rí wípé ayọ̀ àwọn arúgbó wa ó ṣe pàtàkì sí wa nínú gbogbo tá a bá ń ṣe ká dẹ̀ máa ṣiṣẹ́ tọ̀ kò ní jù báyìí lọ lórí abala kejì tí mo pè ní ìtọ́jú àwọn arúgbó wa. ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ìrìn àjò ìdílé ẹ wo abala tó kàn báyìí ni abala ìmọ̀ràn níbi tá a ti máa ń gbára wa níyànjú lórí ohun tó yẹ ká ṣe àtàwọn nǹkan tí ò yẹ ká ṣe ẹ wo èmi ọmọ yín alábàárìn ìmọ̀ràn la fi mí ṣe fún yín o mi ò dẹ̀ gbọ́dọ̀ má jíṣẹ́ fún yín ǹjẹ́ ẹ tiẹ̀ náà kíyèsí pé àwọn ọmọ wa tá a máa ń kó láti ibì kan síbì kan yẹn àwọn fẹ́ lọ lọ́dún pẹ̀lú àwọn àbúrò mi ni àwọn fẹ́ lọ lọ́dún pẹ̀lú ẹ̀gbọ́n mi ni àwọn fẹ́ lọ lọ́dún pẹ̀lú màá mi ni àwọn fẹ́ lọ lọ́dún pẹ̀lú ọ̀nkú mi ni ǹjẹ́ àti ẹ̀ kíyèsí àwọn kankan pé ibi táwọn ọmọ wa lọ ń lọlùdé lọ yìí kí ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ ń bẹ̀ ṣá máa ronú ẹ̀ṣà kí ló ṣeé ṣe kó bá pàdé ọ̀nkú mi tán lọ bá ni grandma mi tán fẹ́ lọ bá ni ẹni tó fẹ́ lọ bá ṣọlùdé ni ǹjẹ́ àwòye irúṣẹ́ tẹ́ni yẹn ń ṣe bó ṣe ń gbélé sí ṣe lè tí wọ́n ní gate ni ṣé wọ́n ní neighbors àwọn wo ni ẹ wo ìjà àjọbomi ọgbọ́n wọn nǹkan kan ló máa ṣẹlẹ̀ sára lé mi kan kódà kò ní jọ ọmọ kan ṣoṣo lọ ló bá ní irú àsìkò tá a wáyé o táwọn ọmọ òre iléèwé o táwọn ọmọ òṣè kinní kan o ló bá fọmọ ọdún méjì ló bá fi ránṣẹ́ sí girama rẹ̀ pé kó ló bá wọn ṣọlúdé nǹkan pọ̀ ńlé kó sì ẹ̀rú bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kan bẹ̀ òun ó padà wàá mú ọmọ olùjọsọ kan péré lọ ó yẹ pàṣẹ kan lọkàn ìyá ti ń fa ọmọ ló bá lọ ọmọ wálé nígbà tó mú ọmọ délé tó mọ padà sódò àwọn òbí ẹ̀ nǹkan àkọ́kọ́ tí ìyá yẹn kọ́kọ́ notice lára ọmọ ẹ̀ ní pé tọmọ ẹ̀ bá ti lélẹ̀ á kìzẹ̀ tó bá rí tọ̀hún á kìzẹ̀ tó bá ti mú kọ́kọ́ dání á máa tọwọ́ bójú ara á máa tọwọ́ kí ló ṣẹlẹ̀ ó ná kíyèsí á máa kọ́ṣọ́ ọmọ yẹn pé má kíyèsí èèyàn mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n rí pé kàkà kó yàtọ̀ ṣe ló ń lágbára sí lára ọmọ wọn yìí kí ni tó ṣẹlẹ̀ ó wá notice pé ojú ara tọmọ ẹ̀ máa ń tọwọ́ bọ̀ kí ló ṣẹlẹ̀ ló bá wẹ̀ fọmọ ìgbà tó wẹ̀ fọmọ ó yọ ojú ara ọmọ ẹ̀ wò ìgbà tí ìyẹn ojú ara nǹkan ti bàjẹ́ kí n mo wí nǹkan ti ṣẹlẹ̀ wọ́n ti fi mẹ́wàá ṣe lọ́dọ̀ grandma tó sẹ́ndì ọmọ sí ló wá ń bọ ọmọ ṣeré ló wá ń bọ ọmọ ẹ̀ sọ̀rọ̀ ló ń pẹ̀ tọmọ kìíní kan who touch your pọ̀npọ̀ who touch this who touch that ká tó bojú pé èèyàn mẹ́ta báyìí lọmọ dárúkọ bóun ti nǹkan bọ̀ mú lójú ara ohun tí mò ń sọ fún wa ni pé ìgbà táwọn fòfò ọmọ wa ránṣẹ́ sí grandma ǹjẹ́ àti ẹ̀ lè rò
lọ́kàn wa pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ọmọ kékeré yẹn. Ohun tí mò ń sọ fún yín ni pé ayé ti dojú kẹfà. Ayé ti kúrò ní bá a ṣe fi sí. Ó ti kúrò ní bí ìgbà tèmi àti yín tó ń fi wá sílẹ̀ sílé lọ sóko. Ẹ jẹ́ ká kíyèsí ibi tá à ń sẹ́ńdà àwọn ọmọ wa sí. Irú ọmọ ọ̀dọ̀ wo ló wà ńbẹ̀? Irú ọ̀nkù wo ló ń scott lọ́dọ̀ ẹ̀ ń ta ní kọ́ ọmọ wa lọ sọ dúdé lọ́dọ̀ rẹ̀? Irú àwọn aráalé wo náà jọ píà fúláàtì? Ẹni yẹn gangan irú iṣẹ́ wo ló ń ṣe? Ẹ̀rí yẹn bíi kíní kò dà. Àwọn fóònù wa táwọn gbé láwọn ọmọ wa lọ́wọ́ níbi tá a ní kán lọ yẹn, ṣé kìí ṣe wípé fóònù tó ti download ìwòkuwò sí làwa ń gbé fáwọn ọmọ wa tí wọ́n ń wò? Bóyá yìí ò dẹ̀ fẹ́ àyè gbà wọ́n láti wo orú nǹkan bẹ́ẹ̀ nílé tí yín, ṣùgbọ́n níbi tẹ́sí kan lọ́sọ dé sójú yín tó bẹ̀. Ẹmọ tí wọ́n ń wò lórí TV, ẹmọ tó ń wò lórí GoTV, ṣé ìmọ̀ kan tó ń wò lórí fóònù? Ẹ jẹ́ á kíyèsára. Àmójútó àwọn ọmọ wa gbọ́dọ̀ jẹ́ wá lógún. Ibi tí a fa àwọn ọmọ wa ránṣẹ́ sí irúgbà ayé tí wọ́n ń gbé níbẹ̀ ó gbọ́dọ̀ ṣe pàtàkì sí wa ká ṣàyẹ̀wò lé lórí ká tó sẹ́ndà àwọn ọmọ wa lọ síbẹ̀. Ẹ̀yin èèyàn mi nílé, kò ní jù báyìí lọ lórí abala ìmọ̀ràn. Tẹ́ bá tún máa ní ìbéèrè tàbí ohunkóhun tó ń jẹ yín lọ́kàn, ẹ má gbàgbé ìkànnì tá a wà lórí ẹ̀ Dear Media TV. Òun náà ni ẹ ti máa ń pàdé èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Ọláwùnmí Ayádéyẹmí. Ẹ fi ìbéèrè ṣọwọ́ sí mi, àádá yín lóhùn. Ẹ tàtẹ̀jíṣẹ́, ẹ pè wá, ẹ sì lè kàn sí wa lórí àwọn ìtàkùn àgbáyé. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ẹ pè mí sórí aago 08060667021 08060667021. Ó dìgbà.